ẹni sọ nílọrin o ẹni sọ nílọrin o nítorí ààrẹ mú ẹni sọ nílọrin bàbá mi Àrẹ̀mú tí sọjọ́ bí lónìí mo wá kí ọ̀gá Bello bàbá mi Alhaji Adébáyọ̀ Sálámì tí sọjọ́ bí lónìí mo wá kẹwọ́ ọdún àṣeyí sáwọn ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ lọ́lá olówó ọba bàbá alálùbáríkà bàbá olóríire tí sọjọ́ bí lónìí mo wá kí ẹ mọ̀mọ́ bínú pé mo bá yín láyé mo pè yín lóko Àrẹ̀mú o bàbá mi olóríire járe lé àwọn bàbá yín tó bí yín lọ́mọ gangan Àṣàkẹ́ mo dé lónìí orí mi àfìrè Ìlọrin Àfọ̀njá níṣẹ́lẹ̀ àwọn bàbá ẹ̀yìn gangan ẹ̀lẹ́ ọmọ ajé fi galáwó dá wọn lẹ́kùn àríṣe kọ́dú. Bàbá mi ọ̀gá Bello mọ́ ọ gbọ́ bí mo ti fẹ́ mọ kó kẹ́wọ̀n bàbá tó bí yín lọ́mọ gangan Àrẹ̀mú o Ìlọrin Àfọ̀njá níṣẹ́lẹ̀ àwọn bàbá ẹ̀yìn ọmọ ajé fi galáwó dá wọn lẹ́kùn àríṣe kọ́dú nítorí tó yẹ kó légúngún ẹ̀sìn ní ségúngún lè bàbá tó bí yín lọ́mọ gangan ọ̀kọ̀ọ̀kan lóró bẹ̀wọ̀ èélú lágbàdì inú lẹ́wọ̀n bàbá tó bí yín lọ́mọ gangan wọ́n bá kéwú gbẹrú ní wọ́n bá ṣàdúrà gbọ́rẹ́ ni wọ́n kó kí àwọn bàbá tó bí yín lọ́mọ wọ́n máa kéwú gbẹrú kéwú ni wọ́n ké lọ́sàn kéwú ni wọ́n ké lóru wọ́n lẹ́wọ̀n bàbá tó bí yín lọ́mọ gangan ẹ̀lẹ́ ọmọ àparò mẹ́ta tí ń bẹ létí ọ̀yọ́ ọ̀kan ṣe kábàkábà èkejì ṣe káfòkáfò ẹ̀kẹta ní káfò káre tí ọ̀yùn rẹ̀ èékọ́ létí ilé ọmọ ìkẹ́ tó lọ́kọ̀ ní mo jálé bàbá tó bí yín lọ́mọ gangan ẹ̀lẹ́ ọmọ òkú kájàkárọ̀ yọ́nà ọ̀gá Bello ẹ mọ́ gbogbo ẹnu mi yẹ́yìn lọ́mọ òkú kájàkárọ̀ yọ́nà káwọ́ bẹni tó lọ bá nu wà nù lẹ́wọ̀n bàbá tó bí yín lọ́mọ gangan ọmọ òkú rọ́ṣọ̀ òkú gbàjà òkú kan dúdú lé bàbá tó bí yín lọ́mọdé àbímbésù wọ́n pé èṣù àjòkò tán ò èṣù àlọ́ Àrẹ̀mú o èṣù àrèwà táyì ilé rẹ̀ ayé ẹ̀ mọ́ fi bàtì ilé sùn lọ òpó mi lọ́wọ́ mọ̀já àlẹ́ kan ní yàrá ilé ọ̀yún ni wàlẹ́ ògbó mọ̀já àlẹ́ gan ẹ̀lẹ́ ọmọ àparò mẹ́ta tí ń bẹ létí ọ̀yún ọ̀kan ṣe kábàkábà èkejì ṣe káfòkáfò ẹ̀kẹta ní káfò káre tí ọ̀yún rẹ̀ èékọ́ lé sílé bàbá tó bí eyín lọ́mọ gangan bọ́ irí gbẹ̀dẹ̀ tí bá sọ́wù ni kẹ̀kẹ́ mítàmí dúdú azọlẹ̀ dìde yọlé bàbá tó bí eyín lọ́mọ gangan òpólóròjà lẹ́kàn ilé ọmọ òpóròsọ òkò gbàjà òkò tí ò gbọ́rọ̀ bàbá yìí náà fẹnu gbógi igi tí ò gbọ́rọ̀ ńkọ́ ẹgbẹ́ àdẹnu ẹ̀kọ́ náà iná tí ò gbọ́rọ̀ ńkọ́ bàbá tẹ̀yìn ní àbomi pa ọ̀gá Bello ẹ mọ̀ gbóhùn ẹnu mi wọ́n ní tí ò gbọ́rọ̀ lé bàbá tó bí eyín lọ́mọ wọ́n bá fi pọ̀ ọtí tó lè tí ò gbọ́rọ̀ ńkọ́ bí afọmọ líle mu ọmọ líle tí ò gbọ́rọ̀ ńkọ́ bí àrùn lọ sójú ogun lé bàbá tó bí eyín lọ́mọ gangan ẹ̀lẹ́ ọmọ ajé fi galámù dá wọn lẹ́kùn àríṣe kọ́dú àṣeyí sáwọn ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́sẹ̀ lọ́lá olówó ọba ẹ̀ wá ní fọdún èyí sá ṣe mọ́ láṣẹlẹ́dùn wárẹ̀ wọ́n kókó báyìí làárọ̀ tálẹ̀ ọdọọdún láàárín orógbó ọdún wa ní dẹ́kámọ́sẹ̀ rọ́mọbì lórí àtẹ bàbá mi Alhaji Adébáyọ̀ Sálámì ọdọọdún làwọn ọmọ rí yín lọ́lá olówó ọba kẹ́ ẹgbẹ́ láyé ẹni mọ̀ sáré ọmọ ọlọ́lá Ẹlẹ́dùmarè ẹni rí òun gbé sọnù bí ìṣèbí ọmọ láṣẹlẹ́dùmarè wọ́n bá wá bí lèrè gbẹ́ta ní kọrin ewì iṣẹ́ tí ẹ̀yìn àṣà kẹ́ akéwì lè mí jẹ́ ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún lè mí ṣe àṣeyí sáwọn ọdún ayọ̀ lẹ́mọ̀ọ́ṣe lọ́lá olówó ọba.